kẹ́ tó bẹ̀rẹ̀ sà. Aha. bẹ́ẹ̀ tí máa mọ̀ sí ẹ̀ tún mọ̀ sí léni. Masha Allah. bẹ́ẹ̀ tí máa mọ̀ sí ẹ̀ tún mọ̀ sí léni sà. Àmín bàbá. so ẹ dákun 1000 tẹ́ ẹ mọ̀ fún mi kọ́ wá ká mi lẹ́nu mọ́. ẹ má ti mú wa dọ̀ ẹ kọ́kọ́ ṣiṣẹ́ náà kíkíní ó ṣẹlẹ̀. Ok. ó bá ṣẹlẹ̀ kí ẹ máa bí ó ṣe Kó bá lè kàsúrà. ẹ bá mi sá dà sí ẹ níranwó nílẹ̀ wà. Àmín bàbá. الله بعذابكم إذا كرهتم وآمنتم وكان الله شاكرا عليما. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد. صلى الله عليه وسلم. أرني يومبا نبوا محمد. صلى الله عليه وسلم. Ìjókòó àfáwà àgbà nínú àwọn àmì nínú Islam láwa yìí. ما شاء الله. Àfáà tó sì mọ ànábì yìí ni. صلى الله عليه وسلم. Kódà bí àbáwá ṣúgà bá ń yin ànábì, صلى الله عليه وسلم. àwọn màláíkà gan mọ̀ pé ẹnìkan jẹ́ ṣúgà. ما شاء الله. Àwọn àlìjọ̀nú mọ̀ pé ẹnìkan jẹ́ ṣúgà. ما شاء الله. Àwọn ẹ̀mí kan mọ̀ pé ẹnìkan jẹ́ Shehu Kamarudin ṣúgà. ما شاء الله. Bàbá Sheikh Adam tí wọ́n kọ́ àfọwọ́ ṣúgà ń kí ó gan mọ̀ yìí pé ìwọ yìí mọ ànábì yìí. صلى الله عليه وسلم. Bàbá àgbà alátọ̀dá Maulana Al-Sheikh Habibullahi Adam Abdullahi Al-Alori. أدام الله حياته. Àwọn náà mọ̀ pé mo kọ́ ọmọ kan tí wọ́n ń pè ní ṣúgà Masha tí ń Allah. yin ànábì fún gbogbo ayé. ما شاء الله. Ìjókòó àfọwọ́ náà la wá wà yìí. Àwa rí i pé àwọn tí ṣúgà invite lọ́dún yìí ní 2023 àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ànábì wa Muhammad ni. صلى الله عليه وسلم. Ọba yẹ pé lóòótọ́ ló bá nífẹ̀ẹ́ ànábì kódà bó o bá ń jẹun lọ́wọ́ àti ṣíbí àti abọ́hun náwó méjì báyìí kó fi yòǹbó ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Ọlọ́run kó bá wa kí ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Bàbá wa àgbà Sheikh Adam Abdullahi Al-Alori. رحمه الله تعالى عنه. Walaqad karramna bani Adama. وعملناه في البر والبحر ورزقناه من الطيبات Bàbá Alágége. وفضلناه على كثير ممن خلقنا تفضيلا. Gbogbo ọmọ tí Ọlọ́run ṣe fún Sheikh Adamu gbogbo àtẹnubí àti àwọn bí gbogbo Ọlọ́run ní kí wọ́n ṣoríire. ما شاء الله. Ọlọ́run bá wa kẹ́ bàbá Sheikh Adam. رضي الله تعالى Ẹlẹ́kan bá ń عنه. ṣe àmì fún wọn dáadáa. آمين. Kí n tó wọlé àdúrà mo kí àwọn ẹni Ọlọ́run ní ìkàlẹ̀. أدام الله حياته. Ìjókòó yìí ó kún púpọ̀ ó tún ṣẹ́ dànù. ما شاء الله. Àwọn tí wọ́n ń bọ̀ wọ́n sì pọ̀ ju àwa táwa ń bí lọ. ما شاء الله. Ibi tí wọ́n ti mọ àáfà tó wúwo àáfà tó tóbi àáfà tó kẹnu àáfà tó kàǹkà òun ni kéèyàn fi irú mòlídìí ẹ̀ sírú ọjọ́ tí ń ṣẹlẹ̀ báyìí. ما شاء الله. Kódà kí àáfà wa ṣúgà kí káwa wa ṣúgà fi mòlídìí síjọ election wọn ò rí èrè ju Tinubu lọ. ما شاء الله. Àwa ṣúgà bẹ́ẹ̀ bá fi prógámù yín tẹ́ bá fi síjọ election àwọn èrò tí ó wá sọ́dọ̀ yín yóò tún ju Tinubu lọ. ما شاء الله. Torí bí Ọlọ́run ṣe ṣe ayé yín gan kò yẹ yín gan fúnra yín. ما شاء الله. Ìkankan ni mo rí nípa ọ̀rọ̀ ayé yín ni pé oríire tẹ rí yẹn ó ní kóòdù. Bàbá ṣúgà ẹ̀bùn tí Ọlọ́run fún yín ẹ̀ rí ẹ̀bùn yẹn ẹ̀ ríra yín òun ló jẹ́ ẹ máa tẹ̀síwájú. ما شاء الله. Ẹni bá wá rí tọ́lọ́run ṣe fún yín yóò rò pé Ọlọ́run kọ̀ fún yín lórí yẹn ẹ ṣiṣẹ́ débẹ̀ ni. ما شاء الله. Bàbá má fọwọ́ra dé gbogbo yẹn àgbàlagbà máa kí ilẹ̀ kọ̀ọ̀kan ni. ما شاء الله. Ọ̀tọ̀ ni kéèyàn kọ̀ pàdé orí lójú ọ̀nà bámi alábùrọ̀rì ọ̀tọ̀ ni kéèyàn ṣiṣẹ́ lọ bóríire. ما شاء الله. Ẹni tó bẹ̀rẹ̀ ìjà àfa láàrin ọdún méjì mẹ́ta tẹ̀rí tó ra mọ́tò 25 million kó wa lọ́kì o inú kó yẹ kó kó àjọ àwọn kan ni má bá wọn sáré káré ìwọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ ni òun kó àjọ ni oríire òyìn sì tó bẹ́ẹ̀. ما شاء الله. Ẹ wá wọ àwọn àfa kan ṣe àwọn kékeré àfa èmi ò ti wọ 30 years wọ́n lọ́nu mọ́tò 50 kìíní kan million ó wá torí ẹ̀ mí kanlẹ̀ ó kọ̀ para rẹ ni kódà nínú sàárè gan wà kó kọ́kọ́rọ́ oríire wá bá epo tó bá kó bá mí kanlẹ̀ tó para ẹ̀ ni oríire tó bá ṣe rè. الله. Bàbá ṣúgà Ọlọ́run ló mọ iye ọdún tẹ́fẹ́ kọ́kọ́ ṣe MC lọ gbà ما شاء الله. ẹ sáfù àwọn èèyàn Ọlọ́run ló mọ iye ẹ̀ ń bọ̀ wá kí wọn ẹ̀rí kémi tí mẹ́nu bà wọn Ọlọ́run ló mọ iye ọdún tẹ́ fi jáná sí lọ gbà èyí tẹ́ fẹ́ dá dúró fún ẹyin pé ẹ jẹ́ ń dá dúró kí n ní stick láàlú fúnra mi kò pẹ́
iṣẹ́ tó wà láàrin ẹ̀ lójú nǹkan yẹn lọ. Inshallah. èyí oríire tó yẹ kẹ́ ti ní níjọ́ tẹ́ ń sáfù yẹn ọlọ́run bá yín kó jọ ni ìjọ́ tẹ́ kú òpé mi náà fẹ́ dá dóhùn ọlọ́run wá kó rire yẹn ọba yẹn kọ́kọ́ lọ sáfù àwọn kan náà bàbá mùdúrù mọ́kàsí náà sáfù wọ́n kú wọn kó mọ́kàsí ni gbogbo àwọn tí wọ́n tóbi láyé yẹn sáfù kó tó di pé ayé wá ń sáfù wọn ó fẹ́ sáfù ewé kan wá sáfù ẹ̀ kò yí sí bẹ́ẹ̀. Asini sakana. Bàbá ṣúgà ẹlòmíì fi àwọ̀dù kun ó tún wá fi tọ̀bánì kun tọ̀bánì àwọn èèyàn bíi 30 àwọ̀dù gbé yẹn bíi 70 kò rí èrò tó yìí. Asini sakana. alọ jẹ̀búnjò ni wọ́n gbà àwọn mẹ́rin lọ́fẹ́ joyè ó láwọn 35 ó sì gba tẹ́ǹtì kan àti wá kúnú ẹ̀ mú ni àfa ẹ lọ wáṣẹ́ mi ṣe ọlọ́run ò gbà yín láàyè àwa rí náà àwọn olóyè kankan wọn mú yẹn bí méjì wá ìjókòó tá a wà tí ò sáwọ́dù kò sí olóyè kò sí kankan ẹkọ mọ bọ náà ni epo tún wá wọn àtiwárò láti ṣe gbogbo ẹ wá wọnú ra wọn àtiwádé ìgbà yẹn ó tún wá dàbí ìgbà tí ìkọ́ náà gọ́fúnà ń ṣe ìyàwó fọmọ. Asini sakana. àwọn èèyàn kan tí ẹ ti sáfù àwọn àríwáwò kan ló ń bá yín káwọn èèyàn wá. Ibuka wa ma kidi ọtún. àwọn àfáà tá a ti wá bá mi kì í ṣe àwọn àfáà pé àjọ kéwù ni kílásímẹ́tì àwọn àgbà àwọn àgbà pé ọ̀tọ̀ ni kéèyàn kọ́ àwọn àfáà wà pé gbà àwọn junior wa ni nígbà tó wá kọ́ àwọn junior sórí àga wọ́n ti ju ẹ̀ wá ni lọ kó àwọn tó tóbi ju ẹ lọ ká mọ̀ kó dídí nìwọ náà. Ibuka wa ma kidi ọtún. bàbá mi ẹ̀ mọ̀ tí wọ́n pè ní sírù sàádà bàbá àgbà má fòrà dé ní tí wọ́n ń pè ní oríire gangan àṣírí oríire gangan kò yọ pọ̀lọpọ̀ ni ara ànábì láti rí o. Sallallahu alayhi wa sallam. ànábì ni adabani rabbi fa ahsana ta'dibi gbogbo ẹ̀kọ́ téèyàn bá ní tálẹ́ǹtì tó bá ní tó bá ti fẹ̀kọ́ sí yóò wúlò. gbogbo ẹni tó bá ti ní tó bá mọ̀rọ̀ sọ tó bá fi ẹ̀kọ́ sọ̀rọ̀ yẹn ẹni tí ó mọ̀rọ̀ sọ ó mọ̀ jèrè ju ẹ lọ. Allah. tó bá mọ kéwú tó bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú kéwú yẹn ẹni tí ó mọ kéwú yóò kọjá lára ẹ̀. bàbá àwọn afọwọ́radé ṣe rí ẹni tí ó mú ọlọ́gbọ́n mi débi oríire òmùgọ̀ ni. Allah. òmùgọ̀ ni ó mú ọlọ́gbọ́n mi débi oríire pé ibi tó ti ń ṣe oríire lélẹ́yìn kò mọ tí wọ́n mọ̀ ni ó mọ nǹkan mi tí wọ́n mọ̀. Fọlọ́ yọdún máa lọ́lí sani mukawo. Bàbá ṣe ṣúgà wọ́n sáfù Islam wọ́n jìyà púpọ̀ wọ́n ṣe wá yẹn gbogbo ẹ̀mí wọn bí kọ́ṣà máa kọ́ mọ́ṣáláṣí káàkiri ayé ni. wọ́n á bá wọn ṣàdúrà kan jó ni pé lágbára Ọlọ́run Nuru Najati á ní ní Amẹ́ríkà ẹ̀ bá ṣe àmì ni. Àmín. gbogbo ẹ̀yin Nuru Najati dà ẹ̀ náwó bí tẹ́ bá wà. ṣé ẹ ti ní ní Amẹ́ríkà? ẹ ti ní ẹ ní London. Àmín. ó di méjì ẹ ní Chicago. Àmín. ẹ ní Italy. Àmín. ẹ ṣàmì dáadáa ni. Àmín. mo tún gbọ́ pé wọ́n ní télè wọ́n ní gbogbo ẹ̀ bàbá ṣé ò sàláàtì mọ́ṣáláṣí tí wọ́n kọ́ láyé wọ́n kọ́ mọ́ṣáláṣí bíi 18 lọ́kàtìrà yẹn. Masha Allah. gbogbo orú àwọn tí Shehu Sugar ń wò nìyẹn Shehu Sugar wọ́n ń gbẹ kí Islam bá sanra. Allah. Ọlọ́run ló mọ ìwá àṣì mi tẹ́lọ̀ tí wọ́n ní fún yín lówó. gbogbo pósì tá à ń rí yẹn ẹlẹ́mìíràn torí pé alọ́wọ́ àṣì adé wàá máa ṣẹ̀dá kan nọ́mbà sí wa pé kíní mo kàn ń wẹ̀ ń gbà mí pé ṣé wọ́n sọ wọ́n pé apáwo ni wọ́n fún wa lówó wọ́n tún wá ṣe adé àná 13,000 lábá ń bẹ̀ ó ti yá wèrè. Kọ́mi múlù kìbí kámúsí. àkáǹtì nọ́mbà tó wà lórí fóònù mi ó lé 30 ẹ ṣé ìwé bí ń pa òun ni mo ní kí ló dé èmi ò fi ibi pa ẹ̀ ni. dájú kọ ọlọ́run lèmi àìtẹ́jọ́ dájú kọ iv lòún rí pósítà yẹn lòún rí ó mọ tá à ń fèsì á lọ bòmí mọ́tò ó bàjẹ́ lójú ọ̀nà owó tá a fi tún mọ́tò ṣe yóò lé lọ́dọ̀ 1,000 èló lẹ́gbàá ń bẹ̀. Kọ́nù múlù kàlànà. àfọwọ́ ṣúgà ò wá disappoint ẹnìkan rí tẹ́ bá fi rí pé wọ́n pe àfọwọ́ ṣúgà lóde kan wò lọ ó nídìí ni o wọn ò sì ní ṣègbéraga kọjá mọ́ ti wà pẹ̀lú gbogbo ẹ̀bùn tó wà lára wọn wọ́n á sọ̀kalẹ̀ fún gbogbo èèyàn ni. Bilimali wal fadili. bá a bá wa lè sọ̀rọ̀ yín lénìí ká sọ̀rọ̀ yín fáyé bá mi àgbà náà sí rí ká júwe yín bẹ́ẹ̀ ti rí fáyé ẹ̀kọ́ tẹ́ ń lò pẹ̀lú yanjú ìmọ̀ ara yín lọ. ó sọ wí yàwó mọ yẹ kúta kí wọ́n. kò wá síbẹ̀ yẹn ṣe lè ní oríire tó láyé kò ní mi ṣúgà wọn bá lẹ́nìkan ra mọ́tò 100 million kò ní mímí kan lẹ̀ kankan débi pé wọ́n ń sáré ìwèrè kan kó máa mí ó wá pé mọ́tò 1 million ní ṣúgà bá ń lo ó bá lọ ra mọ́tò 100 million yóò léyìí tó ń lò yìí o ọlọ́run bá ń fi àlùbáríkà sí gbogbo ẹni bá ń lo ayé bẹ́ẹ̀ ẹni tí ó máa ń lo ayé tí ayé ó mọ̀ pé ó lo ayé tí ò ní problem gangan irú ayé tí ṣúgà ń lò nìyẹn. a sì ní ìlànà sí. ó wà ní sani ìdádì wọn lẹ́nìkan ra mọ́tò 25 million ó ní títí September wọ́n náà gbọ́dọ̀ ní 30 million wọ́n padà mú ẹ ẹ̀wọ̀n ló padà kú sí gbẹ́yìn. tẹ̀sítà ìbílí kùlù báwo mọ̀ o ò ṣe wà límọ̀ ò dájọ́ lẹ̀ o ò lásàlátù o ò nílé ké o ní gbogbo ẹ̀ o wá ń gbá rọ́ọ̀fù kiri òkú bẹ́ẹ̀ náà ló yí sí ni bó o bá kú ọmọ rẹ̀ ó tún bẹ̀rẹ̀ ni. pọ̀tọ́ lọ́mọ́sá àbọ̀dálì sànú ìsànà.
bàbá ọ̀tọ̀ ni kéèyàn rówó níṣẹ́ dáwà ọ̀tọ̀ ni kí wọ́n máa kàn ṣiṣẹ́ amọ̀dún tẹ́ ti bẹ̀rẹ̀ bàbá má fowó ra déèrè ẹni tó jókòó sílé bàbá ẹ̀ mọ́ tó ń pè ní kàlífà ni ẹni tí wọ́n fà láyé tí wọ́n fà lọ́run ní jẹ́ kàlífà ẹni tó jókòó sípò bàbá rẹ̀ látọdún tí bàbá má fowó ra dé ti lọ ibẹ̀ yẹn tuntun sí ni kò jó. ẹ kò fáyín lójú ni tí ń bá yín lábẹ́ aṣọ ẹ̀fihàn ni kò sẹ́ni tó wà lókè tí ò ní júrì lára. yẹ́sùkọ̀ náà sọ. bàbá ànásírí ọlọ́run ló mọ iye júrì tẹ pàdé kẹtó de gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ kí yín ni. yẹ́sùkọ̀ náà sọ. kẹ tó ṣe fara lé àwọn mùrídìí ọmọ tẹ bí ìyàwó yín lórí ipò tẹjọ kò sí bàbá má fowó ra dé àwa rí pé ń fa yín ta ẹ̀ mọ́ tẹ́ ń fara dà. yẹ́sùkọ̀ náà sọ. gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí ọlọ́mọṣàbá kí. wọ́n yẹ́sùkọ̀ akọ̀wé nàbí. gbogbo ẹ̀yin alápọ̀lẹ̀ tẹ̀ wá ń kálẹ̀ gbóyin la kí pé asalaamu aleykum àti ẹ̀yin ìyá alibarika àtẹ̀yin bàbá alibarika tẹ́ ẹ̀ kúrọ́ mọ́ pé kò sépo ẹ̀ kúrọ́ mọ́ pé ẹ̀ rówó ṣẹ́ tẹ́ fi wá sí ìbàlẹ̀ ni lágbára ọlọ́run gbogbo oore tá a fi lẹ́nu lé ọlọ́run já délé bá. wọ́n yóò sí dùn. àwọn èèyàn ò ṣe àmì dáadáa ẹ bá ń ṣe àmì dáadáa. akíwá máa ń bí akíwá mi. ìyàwó ajúsílám mú kí yẹn bá ń kí àfọwọ́ àmúmi ìdàbà délé. wọ́n yóò sí dùn lọ́wọ́. bàbá mi àgbà tí wọ́n jágbe sọ bàbá àlàbúrọ̀rì bàbá wa àgbà Fọdílátù Sheikh bàbá wa Abdulhamid atúlùṣe ẹ̀hìn àgbà fa wọ́n ti pẹ́ ṣé o sọ ọ́ bàbá mi àgbà mo bọ̀ wá kí yẹn lákùnrin mo kí o gbé mi gbọ́ àfihàn nídìí introduction ẹ rí i pé wọn ò ṣègbè wọn kò jókòó bí ẹni innahu kabirun walam yakun mutakabbir ọ̀kọ̀dé arọ́fà li'anna takabura aw li'anna al-mutakabira innahu sifatun min awsafillah. Inshallah. gbogbo ohun tí wọ́n ń pè ní oríire láyé tẹ̀fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́. Inshallah. a kí iná àwọn olóríire ayé Alhaji wa Anad iná àwọn olóríire inú ayé. Masha Allah. nínú àwọn tọ́lọ́run rán wá sáyé láti wá jẹ́ ìkẹfàyé àwọn náà wọlé. Masha Allah. Alhaji wa Anad bàbá àdínì Al-Jilani ti bàbá wa Amirul Jaysh. Allahu Akbar. àwọn lè ti ń dun àwọn àfa àbọ̀ ti pẹ́ bẹ́yẹn bá fi mọ̀ wọ́n kò tún tó sì mọ́ yóò mọ lọ Mẹ́kà ọlọ́dún ni. Masha Allah. yóò sì mọ lọ múra tẹ̀lé tó bá fi mọ̀ wọ́n ni o kò sí tí òjò oṣù oríire ni pé òtí rẹ̀ ni tí ó nọ̀rú ẹ̀ ni o. Success without successor is failure tó bá tiẹ̀ tí ó nọ̀rú ẹ̀ ó mọ̀ ṣe náà ni o. Alhaji wa Anad àwọn tí wọ́n mọ rẹ̀yàn lẹ́kún àwọn tí èèyàn máa ń mọ̀ téèyàn máa ń ṣoríire nínú ayé tí ò tún ní ṣorí ibú mọ́ àwọn ni wọ́n wọlé wọn. Masha Allah. àfa gbìyànjú kó rí wọn bà lọ́wọ́ gbìyànjú kó rí wọn bà lọ́wọ́ tó bá ti bà wọ́n lọ́wọ́ ti ṣoríire nu. Masha Allah. afẹ́ bá àfa wa ṣúgà afẹ́ bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Masha Allah. alhamdulilayi ẹ fi wọn sórí ìjókòó. afa àfa ṣúgà ó máa ṣe bí ẹni tí wọn ò dá kan mọ̀ wọ́n sì dá gbogbo nǹkan mọ̀. fi afuwadi khaliqihi. níbi ìfarabalẹ̀ ni wọ́n ti rí gbogbo àwọn tí wọ́n rí. lakana qawluhum shukrani ala ni'ami. bàbá balógun ẹ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń bá nọ̀rọ̀ òun àwọn tí wọ́n yìí sábà ní tálẹ̀ǹtì púpọ̀ ni. ashukru faridun. àwọn tí yìí sábà ní tálẹ̀ǹtì púpọ̀ ni àwọn tí wọ́n mọ̀kọ́ mọ̀kọ́ làkì àwọn ló wà lókè. fa inna Allaha awjabahu. torí pé nígbà tó wà lé kéwkéw tó ti mọ̀ yẹn òun lójú ọmọ ṣakọ sáwọn sínú ẹ̀ wọ́n ti wá ṣépè fún àfa àkọ́ ló ṣépè fún àwọn aṣíwájú ni. ọ̀làmú yakun ṣàkíyàn kọ́dí sọ̀rọ̀ túkìyànà. bàbá wa ṣúgà àfọ wa Sheikh Kamaludin ṣúgà afẹ́ bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run afẹ́ bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ sọ pé alhamdulillah. alhamdulillah. bá ń gbé àga kan wá kí àfọ wa ṣúgà wá jókòó báyìí. ọ̀làmú yakun ṣàkíyàn kọ́dí sọ̀rọ̀ túkìyànà. ó fẹ́ gba 1 million lọ́wọ́ ṣúgà lówó pẹ́ 1 million naira péré. ọ̀làmú yakun ṣàkíyàn kọ́dí sọ̀rọ̀ kufranan. ṣúgà ní èlò ni mo wá ń pè 1 million wọ́n ló kéré àbí. ẹ sọ pé alhamdulillah. alhamdulillah. bàbá ṣúgà nínú àwọn tẹ́jọ kéwù ní mọ́rkàs tẹ́jọ jẹ́ set wọn ò gbọ́dọ̀ sọ fún yín pé kò séyìí tí ó dìnnà yín pé àjọ jáde. Masha Allah. ẹ tóbi ẹ kàǹkà kódà yín fúnra yín gan tó bá pé níwájú Ọlọ́run àkúnlẹ̀yàn ni ẹ ní bùtó yìí kí ló dé ẹ lóhùn ẹ mọ kéwù ẹ mọ wá àṣìṣe ẹ mọ mọ́kọ́ ẹ mọ sàlátù darí ẹ mọ ohun lò ẹ mọ jálàbí ṣe ẹ mọ owó gbà ẹ mọ obìnrin tó sì gbogbo nǹkan lọ́nà yọ̀ǹda fún yín. wala yakunu lahu fil ardi asaro. mo bèèrè lẹ́nìkan jọ mélòó ní ìyàwó ṣúgà wọn lẹ́yẹ̀ kan ni mo ní kí ló dé ṣé ìyàwó yín ṣàṣìyí ni ẹ̀hàn tó bá lẹ́bùn tó pọ̀ tó báyìí wọ́n máa ń fi ń tó lé ní gbogbo nǹkan lọ́nà ṣe fún yín o méjì àwọn èèyàn kò ti di mẹ́rin.
بالفتى àfa tó sì wọ blue lọ́wọ́ gan ti ní mẹ́ta ńlé ṣúgà ẹ mú wàásù wa owó ọpẹ́ yín bàbá amáforóradé èlé lẹ́fì bá ṣúgà dúpẹ́ أدام الله حياته a mọ àwọn àfa kan tọ́lọ́ ti kẹ́ tí wọ́n ń ṣe olóṣì mọ́ ọlọ́run sì ní sọ wọ́n dolóṣì آمين a mọ àwọn kan tí a ní gba transfer o káàṣì ni o ẹ kàn sọ pé kò sówó ń ta ní owó wa ń ta wọ́n ṣe patí kan níjẹ̀ta ẹ bá rí báwọn yẹn ṣe ń ná owó tuntun tá à ń lò yìí àrídùnnú owó wà rẹ̀ dá o ẹ̀yin lẹ́ lọ́njà ń báǹkì o àfa ṣúgà èlé lẹ́fì kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn àfa ń kọ́kọ́ rí 250 lọ́dọ̀ àwọn èèyàn kí n wá rí 750 sheikh wa Komorudeen ṣúgà èló ẹ wá dúró báyìí àfa ẹ má bínú àfa ṣúgà wọ́n ní 10,000 naira pé àwọn dúpẹ́ lọ́dọ̀ ẹ bá sọ pé Allahu Akbar الله أكبر baba ọlọ́run ní jẹ́ owó tì آمين àfa wa àgbà khalifa àgbà máfowóradé bẹ́ẹ̀ ni odidi àfa ni wọ́n èlé lẹ́fì dúpẹ́ tí ń gbọ́dọ̀ ju 10,000 torí pé ṣúgà ti náwó àfa wa sheikh wa Abdulaziz Alaburori Balógun أدام الله حياته èlé lẹ́fì bá ṣúgà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èlò لو يعلم المرء ما يخفي زمان له bàbá wa àgbà máfowóradé wọ́n ní 10,000 naira àwọn fi tẹ̀lé àfa wa ṣúgà ó jẹ́ 20,000 naira ربما àfa máa fi kí o ṣe é léṣe Alaburori èlé lẹ́fì bá ṣúgà dúpẹ́ olóríire àfàlẹ̀ yìí náà ما شاء الله àfa torí nǹkan jẹ bá mi àgbà bàbá àgbà Sheikh Abdulhamid èlé lẹ́fì bá ṣúgà dúpẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ àfa mẹ́wàá tí ó bá ṣúgà dúpẹ́ pẹ̀lú 10,000 naira ما شاء الله bàbá amáforóradé 10,000 naira أدام الله حياته ẹlẹ́bàá ń bá àfa bàbá wa Alaburori pé èlé ló ń fi bá ṣúgà dúpẹ́ kí n kò mọ iye ẹni mo fẹ́ ó ní àdàdì ni ìyẹn gbọ́dọ̀ wà ní Làgùsì kó mọ̀ gbọ̀n wọ́n ti tẹ̀ kí ní jáde nígbà tí wọ́n fẹ́ ṣòkó mọ́. àbá Alaburori 10,000 naira الله أكبر ó di 30,000 naira èmi ń bu fún àwọn ẹni mo fẹ́ bá ṣúgà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láàfà má bọ̀ pé àfà wa Sheikh wa Komorudeen ṣúgà Abu Najaj wọ́n tóbi lọ́dọ̀ mi ما شاء الله wọ́n wúwo lọ́dọ̀ mi wọ́n jẹ́ èèyàn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni pé mo fẹ́ bá wọn dúpẹ́ bàbá wa wọ́n ní kẹ́ wá bẹ́ẹ̀ ni هو الوحيد òde kan ta lẹ́njọ́ iná kan gba àkáǹtì nọ́mbà ni èyí tí ẹ káfà fira láti àwọn glo ló ń sẹ́ni mẹ́sẹ̀gì sí لم يكن ibi táwa ìyẹn gbọ́dọ̀ fi kí mà ṣe ni داره bàbá wa mo kí àfa wa àgbà ọ̀gá wa àgbà àgbàfà àfa àgbà nínú ilé Ọlọ́run Mọ̀lánà Sheikh Muhammad Nasiruddin bàbá wa àgbà An-Nasiri Sharafuddin An-Nasiri أدام الله حياته bàbá Ọlọ́run jẹ́ àárín pẹ́ آمين bàbá wa لم يلقوا gbogbo ẹni bá fẹ́ ṣe transfer kọ́kọ́ mú tó bá pé 10,000 ló fẹ́ fún wa kọ́kọ́ mú 5 wa kó ṣe transfer 5 tí network kò bá dámọ́ lọ́dọ̀ ẹ̀ àmọ́ àpàtì kọ́kọ́ rí kan látọ̀dọ̀ ẹ̀ ìyẹn máa ń fi kímọ̀ ṣe nǹkan ní ayé yìí ó ti lágbára bàbá tún lè ṣe wọ́n láwọn máa transfer 9,000 naira tó kù kọ́ máa transfer 9,000 kọ́ transfer 19,000 wọ́n ní inshallah gbogbo ẹni bá ṣàdéhùn tí ó bá mú iṣẹ́ yóò jìyà láyé yóò tún jìyà lọ́dọ̀ Ọlọ́run. الله lèmọ́ tẹ̀kú ló nà mọ́ la تفعلون èmi kọ́ mo wí o. أبو مقدار عند الله أن تقولون ما لا تفعلون bàbá wa tata wọ́n náà máa sẹ́ni 3,000 naira wọ́n ti sẹ́ni 2,000 naira wọ́n fẹ́ sẹ́ni 5 wọ́n ti mú 2 ó kù 3,000 kọ́ máa sẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. ما شاء الله tó wàá fẹnu bo owó kan tó ní mu wá ó mọ̀ lálàkàlà ni o. ó gba àfa tó kú dà mo fẹ́ bá àfa wa ṣúgà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa bọ̀ àfa náà wúlò lọ́dọ̀ wa wọ́n wúlò bẹ́ẹ̀ ni wọ́n sì wúlò fún Islam. ما شاء الله dọ̀rúrí tó wà ní kálẹ̀ yìí ni o. bàbá Shehu Kozim wọ́n fẹ́ ṣe 5,000 naira wọ́n fún wa ní 2,500 ṣé 2,000 ni ó ti dàpọ̀ ni ẹ máa tẹ fóònù báyìí gbogbo ẹni tẹ́ ẹ promise wa ẹ máa tẹ fóònù ẹ máa ṣáàtì o ẹ máa transfer ni o. Ọlọ́run fi ṣé tí bàbá amáforóradé ti wọlé yóò tiẹ̀ wọlé Sheikh wa sọ́ọ̀lì èdè lẹ́fì bá ṣúgà dúpẹ́ àwọn nífẹ̀ẹ́ ṣúgà débi pé àbá ṣúgà ló ń pè ní wàásù lọ́dọọdún àmọ́ tí ṣúgà ló mú yín bá ṣúgà mú wọn gan. bàbá amáforóradé ó ti wọlé àbí
Sheikh Sọ́ọ̀lì kò ní bàjẹ́. Àmín. Bàbá wa Tẹ̀jídí ní ṣé wo tó fẹ́ mú wá ní àbọ̀ mẹ́ transfer tó kù. Ẹ̀rí kí wọ́n ti wá fúnra wọn. Àwọn tó fẹ́ ṣe á kù nù. Wọ́n náà máa send 5,000 naira. Wọ́n ní kí lè jẹ́ wà dùà ní mọ̀ padà sí ibú. Àmín. Kó wà ń bí èlé lẹ́tọ̀ wá sẹ́ndì. Àwọn àbátan ti kọ̀ tá àkọjá yìí ni. Ta ló kù lọ́dọ̀ àfáà tó fẹ́ bá ṣúgà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Naam ìyàwó ìyá àdínní Nuru Najat dà. Gbogbo alásàlátù mo fẹ́ bá ṣúgà dúpẹ́ lóbìnrin. Gbogbo ẹ̀yin yẹn pàtàkì tẹ́ wà ń bí lọ́kùnrin. A fẹ́ bá àfáà wa ṣúgà dúpẹ́ pẹ̀lú orí tọ́lọ́run ṣe fún wa. Bàbá àdínní Al-Jailani. Adamallahu hayatahu. Alhaji wa Anad. Bàbá àdínní Al-Jailani. Alhamdulillah. Alhamdulillah. Alhaji wa Anad. Gbogbo ayé fẹ́ kéyìn náà tẹ́ná fún yín. Alhaji wa Anad. Ọlọ́run ló mọ iye adúrú àwọn èèyàn tó fẹ́ sórí ibú láyé tẹ̀sọ́dọ̀ lóríire. Mashallah. Alhaji wa Anad. Ọlọ́run ló mọ iye ẹni tí òrukàn pé òun ó dé Mẹ́kà láyé tẹ̀rán lọ Mẹ́kà. Mashallah. Bàbá àdínní Al-Jailani lábẹ́ bàbá Amiri Jeish. Ọlọ́run ló mọ iye ẹni tó ti rò pé òun ó fẹsẹ̀ ní tó wọn fi kú tẹ̀ra mọ́tò fún. Mashallah. Alhaji wa Anad. Ọlọ́run ló mọ iye ẹni tí òrukàn pé ó ti gbìlí pé òun ó kú sílé tẹ́nàntì ni tẹ̀sí kọ́lé fún. Mashallah. Orúkọ yìí ti ju bí tẹ́ wa lọ. Mashallah. Ọlọ́run àwọn tọ́lọ́run rán wá sáyé láti wá jẹ́ ìkẹfáyé láti wá tún ayé ṣe láti wá sọ gbogbo àwọn tí wọ́n sunkún dẹni tí ó mọ̀ rẹ́rìn inú wọn lẹ́wà. Mo bọ̀ àfà Alhaji wa Anad. Gbogbo ohun tí Ọlọ́run ṣe fún yín lóore nínú ayé Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kàn. Àmín. Ẹ̀dá kan bá ń ṣe àmì dáadáa. Àmín. Lápanupọ̀ gbogbo àwọn àfà pẹ̀lú tọ́lọ́run ṣe fún yín ẹ̀yin náà mọ̀ pọ̀rọ̀ yín tọ́sọ́pẹ́. Alhamdulillah. Ọ̀rọ̀ àfà wa ṣúgà náà tọ́sọ́pẹ́. Alhamdulillah. Àfà Abanu. Adamallahu hayatahu. Ìtọ́lọ̀ ń kẹyìn délé ni èyàn èlè fagídí gbowó lọ́wọ́ yín. Mashallah. Nítorí pé ẹ mọ̀ ná ẹni tí ń nà ní. Mashallah. Níwájú àwọn àfà bàbá àdínì àfà wa ṣúgà ó yẹ kẹ́ ẹ fún bàbá náà joyè kẹfà náà joyè lọ́dọ̀ yín. Nígbọ́ oyè àmì ìjọ ìṣìlẹ̀ gbogbo ẹ̀ alhamdulillah. Alhamdulillah. Ẹ dákun ẹ lọ bá mi bá bàbá àdínì lórí ìjókòó àfà wa ṣúgà 2023 èló náà fi bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ máa bọ̀. Gbogbo ẹni tí ó bá fẹ́ bá àfà wa ṣúgà dúpẹ́ gbogbo ẹ̀yin alága lọ́kùnrin ẹ̀yin yẹn pàtàkì lọ́kùnrin ẹ máa bọ̀. Alhaji wa gbogbo ẹ̀yin bàbá tẹjókòó ẹ máa bọ̀ sà gbogbo yín ẹ ṣáà máa bọ̀ pé ẹ wá bá àfà wa ṣúgà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Allahu akbar. Ẹ bá fún wọn bá wa nílùú péjú ẹ bá ń fún wọn ní àga. Allahu akbar. Alhaji wa Anad wọ́n ti gba account number. Ìyá àdínì dà bàbá àdínì Nuru Najat àwọn dà. Àfà ṣúgà ẹ máa bọ̀ ń ta ẹ máa bọ̀ ẹ dákun tó Ọlọ́run. Àfà ṣúgà ẹ máa bọ̀ tẹ bá afẹ́ kẹ wà ń kalẹ̀ kékeré ìbá fi yá ni. Mashallah. Bẹ́ẹ̀ni gbogbo alásàlátù Nuru Najat kó máa bọ̀. Àfà ṣúgà ẹ máa bọ̀ gbogbo alásàlátù Nuru Najat akínà àwọn alága tí wọ́n tún wọlé. Allahu akbar. Allahu akbar. Àwọn èèyàn ò tí ì dé. Alhaji wa ẹ bá wàgà fún wọn ẹ bá akí alàgbà wa tí wọ́n wọlé ẹ bá wàgà fún wọn. Ìyá wa Juslam ẹ máa bọ̀ ẹ wá jókòó báyìí. Akí àwọn bàbá wa nínú Olúwa ẹgbẹ́ man làwọn tó dé yìí. Àwọn promoter alhamdulillah. Alhamdulillah. Àwọn tó máa ń play gẹ́jẹ́tì àfà ṣúgà lórí rédíò rẹ̀ àfà ṣúgà náà wà láàrin wọn. Gbogbo station tẹ́ ẹ bá ń rí MITV ní gbogbo ẹ̀ àfà ṣúgà náà ń pè. Báyìí máa bọ̀ ẹ wá jókòó báyìí. Abẹ́ máa bọ̀. Gbogbo alásàlátù ṣúgà gbogbo ẹni tó bá mú àfà wa ṣúgà rí lóbìnrin ẹ máa bọ̀ wá bá wọn dúpẹ́. Gbogbo ẹni tó bá mú àfà wa ṣúgà rí wọ́n fẹ́ bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa bọ̀. Gbogbo alásàlátù àti gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bá àfà wa Sheikh wa Komorudeen ṣúgà dúpẹ́ àmọ́ tí ṣúgà ṣe fún gbogbo ẹ̀yin ìyá wa lọ́dún yìí.
gbogbo obìnrin tó bá wà ń bí tó fẹ́ bá àfáwà ṣúgà dúpẹ́ wọ́n fún ẹ láìvì ní o alásàlátù ní ẹ ní o a invite ẹ ní o ààrẹ nìkan tó wá bá àfáwà ṣúgà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ààrẹ nìkan ládùúgbò bá àfáwà ṣúgà ṣe wúlò tó nínú Islam Allahu Akbar. Allahu Akbar. àfáwà ṣúgà ẹbí mo fẹ́ kẹ́ ẹ mọ wojú àwọn tí wọ́n dìde àtàwọn tí wọ́n dìde ẹ mọ wojú nígbà tí wọ́n kọ́ mọ̀ sí wọn ẹ rí i pé wọ́n wá Allahu Akbar. Allahu Akbar. àfáwà ṣúgà ní gbogbo àwọn tí wọ́n wà làwọn rí wa aleykum salam tó o bá ti wá bí sálámọ̀ ṣúgà jẹ́ kí ṣúgà rí jẹ́ kí àfáwà ṣúgà rí pé o wá wa aleykum salam sálámọ̀ ṣúgà má fò lẹ̀ láì ní sálámọ̀ ṣúgà Inshallah. àfáwà ṣúgà ẹ máa wo wọ́n ṣe ń wá alhamdulillah Alhamdulillah. sálámọ̀ jẹ́ kí wọ́n rí pé o wá sálámọ̀ sí wọn rẹ́rìn sí ṣúgà kó sálámọ̀ sí ṣúgà ìyàwó ọlọ́run dáre Allahu Akbar. Allahu Akbar. ìyàwó ọlọ́run dáre Allahu Akbar. àfáwà ṣúgà ẹ má tẹ fóònù ẹ wo ẹni tí ò bá dìde ìyàwó àfáwà mọ́mínì ni wọ́n mú wáyé Jerusalem kò ní bàjẹ́. Àmín. wa aleykum salam tó o bá ti wá sálámọ̀ sí ṣúgà jẹ́ kí ṣúgà rí pé o wá Mashallah. wa aleykum salam obìnrin nìkan ni mo pè àwọn alásàlátù Nuru Najat àríyàn mẹ́ta alhamdulillah alásàlátù Nuru Najat àríyàn mẹ́ta àríyàn mẹ́ta tó wá alhamdulillah rabbil alamin. Alhamdulillah. akí àfọwà àṣẹ ọlọ́run Damallahu hayatahu. akí àfọwà Sheikh Abdulrasheed àṣẹ ọlọ́run Damallahu hayatahu. Allahu Akbar. Allahu Akbar. àfọwà ìdùnnú àgbáyé alhamdulillah. Alhamdulillah. Sheikh wa Habibullah Banu Al-Markazi Damallahu hayatahu. baba nílùú Péjú alhamdulillah. Alhamdulillah. naam Allahu Akbar. àfọwà Allahu ṣúgà Akbar. elérò tó pọ̀ ní wọ́n Mashallah. dandan ni kí wọ́n àtẹ́ǹdì sáwọn èèyàn dandan ni kí wọ́n àtẹ́ǹdì ẹni tí ọlọ́run bá ṣorí bẹ́yẹn fún àfikà bá dúpẹ́. Alhamdulillah. ó yá gbogbo ọkùnrin tó bá ń bí ẹ wá bá àfọwà gbogbo ẹ̀yin man ẹ wá bá àfọwà Sheikh wa Komorudeen ṣúgà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Alhamdulillah. ibi owó ọpẹ́ lẹ ti wọlé sí ọ̀rọ̀ ẹni kálukú wá sì tọ́ sí ọpẹ́ Alhamdulillah. bẹ́ẹ̀ ni àfọwà Komorudeen ṣúgà ẹ máa bọ̀ kí n ṣàdúrà fún yín àjòkó bàbá wa Alhaji wa Anad Damallahu hayatahu. wọ́n ti gba account number ìyàwó ọlọ́run dáre akínyín síkalẹ̀ ọlọ́mọṣàbà akínyín Àmín. mo fẹ́ ọkùnrin mẹ́wàá kó wá bá àfáwà ṣúgà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti rí ọkùnrin rárá àárí ọkùnrin yàtọ̀ sáwọn àfáwà ṣúgà ló ní kí n pe àwọn ọkùnrin tó wà ń bí yàtọ̀ sí àwọn àfáà pé ẹjọ́ tó rọ ọlọ́run ẹ wá bá wọn dúpẹ́ ntọ́lọ́run ṣe fáwọn yìí ọlọ́run nídìí oore láti ọ̀dọ̀ yín kẹ bá wọn dúpẹ́ pẹ̀lú oore tọ́lọ́run ṣe fún wa gbogbo ẹ̀yin man afẹ́ kó ń bi ètò ọpẹ́ lẹ wọlé ẹ wá bá àfáwà ṣúgà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa ṣe ọlọ́run alan wa salan bi hudurukum ọlọ́run ní badada yín jẹ́ Àmín. ẹ̀yin man lè ń dá wa dúró bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ mọ ṣúgà rí àfáwà Sheikh wa àgbà nínú Islam Sheikh wa Komorudeen ṣúgà ọlọ́run ní borí wọn jẹ́ àfáà Àmín. kọ̀ mú nǹkan kan wá kí n ká jókòó Yashikahu nasun. àfáà ládùúà ni Ayama laysa li minhu mujirun. ìyá ká lè kọ́lé kálíkì Ya Rabbal ibadi wa ma. ìyá wa tí wọ́n ń sáfù alátàrọ̀ yìí alájà ẹ wá mà ẹ wá ìyá yìí dá púpọ̀. Qad qala fi mahkami tandil ununi. ókè ọ ẹlẹ́rìn dòdò èlé lẹ́fẹ̀ẹ́ bá ṣúgà dúpẹ́ mo ṣáà rí tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ látara kò kárí yín pọ̀ ẹ kò dárúkọ ẹ mo mọ̀ pé kò sí cash àmọ́ ẹ dárúkọ ẹ wọ́n láwọn ó fún wa ní 20,000 naira Allahu akbar. ẹ gbọ́dọ̀ tóbi ni Allahu akbar. wọ́n lówó ọpẹ́ àfọwà Sheikh wa Komorudeen ṣúgà látọ̀dọ̀ yàrá ẹlẹ́rìn dòdò wọ́n ní 20,000 naira Inni da'utuka. àfọwà Sheikh Komorudeen tẹ tírú yín bá jáde láyé ní Islam mọ̀ sunkún àwọn àtàwọn ní Islam ní mọ̀ sunkún. Muditaran fakus biyadi.
ọlọ́run níjà fi ń ṣàwátì inú Islam. يا جاهل الأمر به ọlọ́run níjà fi ń ṣàwátì nílùú Ìlọrin. الكاف والنون gbogbo tí ń jẹ́ ìran mọ́ríkàsì lápapọ̀ àní sunkún ìbànújẹ́ lóyún lórí. نجيت أيوب من بلواه إندا. mo máa rí i pé àfáà ṣúgà mo máa rí i pé wàhálà tẹ́ ń ṣe ó pọ̀ ju owó tẹ́ ń rí lọ ní Islam. بالصبر أيوب يا زلوت في نجيني. gbogbo tí ó ṣẹlẹ̀ sí yín tí gbogbo ayé máa wá dáwó ìbànújẹ́ fún yín bàbá wa ṣẹ́kù wa Kọmọdún ṣúgà ọlọ́run níjó tọ́ sí yín láyé. وتلك سواي وأمن. gbogbo ẹ̀dá tó wà ń bí afáwa láyínká Allahu Akbar mo fẹ́ ṣàdúrà mo ń ṣàdúrà fún ṣúgà ní afáwa láyínká wọlé. بالكلاس كما. ń bolẹ̀ lọ ń bolẹ̀ látijọ́ yìí. نجيت من ظلمات الفارسانون. ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí mo ń bọ̀ àfa filẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ kálóbì tí mo náà sí ẹ dákun ẹ bá náwó sàfà wa mo ń bọ̀ gbogbo wọn tó bá nífẹ̀ẹ́ wọn ni o tó bá ti nífẹ̀ẹ́ wọn má náwó o gbogbo abẹ́ kálóbì ìkànlẹ̀ lábẹ́ kálóbì ìkànlẹ̀ ẹ bá náwó sí àfa wa ṣúgà náwó báyìí má náwó gbẹ sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. gbogbo ohun tó o bá fẹ́ fún àfa wa ṣúgà ọlọ́run ó darí ẹ padà sọ́dọ̀ ọmọ títí ẹ náà. amiin. sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. kódà bàbá wa náà di gan ni àwọn gan náwó pé ikú àfa wa ṣúgà ikú wọn ò dá ní 50 years to this time. masha allah. ẹ lákùn gbogbo ẹni tí o bá fẹ́ ikú àfa wa ṣúgà lábẹ́ kánópì bá ń ṣàbí lẹ́mẹ̀ta. amiin. amiin ya allah. ìdí tá a fi ń ṣàdúrà fún ìfún wa ni pé mo fẹ́ sọ ma pé ọlọ́run ò mọ kọ́sítọ́mà. masha allah. ẹni tí ń tún ayé ṣe ọlọ́run lè pa kékeré ẹni tí ń ba ayé jẹ́ ọlọ́run sì ní kẹ́mi ẹ̀gùn ìṣesí ọlọ́run ni. allah. àfa wa ṣúgà ẹ̀ ń tún ayé ṣe ẹ̀ ń yẹ Islam ẹ̀ ń tún àwọn ọlọ́mọ ṣe gbogbo tí ó jẹ́ tá a wà yín délé tí ó ní sàárè rẹ̀ ní ọmọdún mélòó ni kódà kò gun lẹ́mìí kódà kò lé 40 kódà ó ṣe wọ 40 ọlọ́run ní ojú òṣèlè sí. ya mani alayhi. sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. kí ló tẹ̀ náwó kí ló tó náwó ṣé ṣúgà ṣe ẹ̀ ni. sọ pé alahumma. alahumma. anta shafi. anta shafi. la shifaan. la shifaan. illa. shifauka. shifauka. shifaan. la yugadir. sakiman. àwọn aláṣẹ lọ́wọ́ lẹ́gbàá tá à ń ṣàdúró ṣúgà yìí baba al-arifu billah baba ọba. adamallahu hayatahu. bẹ́ẹ̀ ni náwó lẹ́yìn. inshallah. ẹ dákun gbogbo wọn tó wà lábẹ́ kánópì dákun mo bẹ̀ nítorí ọlọ́run ni gbólóhùn tá a fẹ́ wí lẹ́lẹ́kejì ẹ̀yin tẹ́ wà ń bínú afẹ́kẹ́ dìde dúró bá wa wí fún ṣúgà ni dìde dúró lórí ẹsẹ̀ rẹ sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. naam bá mi nọ̀ka bẹ́ẹ̀ bá nọ wàláì nọ̀ka ni yọ tó wó kú o sẹ́ni gbogbo ohun tá a fẹ́ gbàjọ lọ́wọ́ gboyún o ọlọ́run kí àwọn kan níbi débi pé wọ́n lè ṣòro fún ṣúgà tí ó pé yóò kọ̀ wọlé náà ni tí ṣúgà ó sì mọ rẹ́rìn. masha allah. torí pé ṣúgà ò jẹ ìfà wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà ni ṣúgà ṣe wàhálà nínú àfà tó ṣe wàhálà láyé ló wà wọ́n kọ́ mọ́ṣáláṣí káàkiri ni àjọ sọ̀rọ̀ ń jò ní wọ́n náà fẹ́ kọ́ mọ́ṣáláṣí ságége àwọn ti rí ibi táwọn fẹ́ ra owó ló kù àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí àwọn ti ní ní tẹ́lẹ̀ àwọn ti ní níbì kan àwọn ti ní níbì kan àmọ́ gbọ́bi táwọn ní àsàlátù sí àwọn kàn ní àsàlátù síbẹ̀ ni àwọn ò tí ì ní mọ́ṣáláṣí bẹ̀ lẹ́yìn tí ọ̀nà Ṣàngó Ọ̀tà yìí ni àmọ́ ti Agége yìí làwọn fẹ́ ra ilé làwọn fẹ́ rà. masha allah. gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ṣúgà sọ láyé ọ̀rọ̀ mọ́ṣáláṣí ni ó mọ̀ sọ ọ̀rọ̀ bíi ilé kéwú ni ó mọ̀ sọ ọ̀rọ̀ bíi káwọn mọ́ṣá àṣọre kí Islam lọ́wájú ni ṣúgà ó mọ̀ sọ ẹ̀yin náà ní jábọ́ lágbára Ọlọ́run. amiin. sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. sọ pé alahumma. alahumma. ya kaafi. ya kaafi. ya shafi. ya shafi. ya mu'afi. ya mu'afi. ya dafi. ya dafi. ya salam. ya salam. agbọ́ o ṣòro wàdúrà tó wà mú wa má ti jókòó àníyàn gbogbo ọmọ tó bí ni kò dá sí. masha allah. gbogbo ọmọ tó bá bí bó ṣe wù kán pọ̀ tó dàníyàn yẹn sówó yẹn wá fi ilé tó bá wá ń bọ̀ pé àfọwà Kọmọrùdín ṣúgà tí mo wá sọ yìí o gbogbo ohun tí mo tọrọ fún àfọwà ṣúgà ọlọ́run jó rí bẹ̀ fọmọ tèmi náà. masha allah. gbogbo wọn náà máa wá mú owó náà bọ̀ pé ọlọ́run o olúwa má fi ikú ọmọ bá mi wí gbólóhùn tó máa fi mu wá ni kó wá sọ pé o fi gbìn dánwò mi olúwa má fi ikú ọmọ ṣàdánwò má dá wa aláṣì mi lágbàdá. máa wá bọ̀ báyìí gbogbo ẹ̀yin tẹ́jọ́ kò ẹ máa mú bọ̀ báyìí. gbogbo Nuru Najati gbogbo Nuru Najati ẹ máa bọ̀ ń ta fáfá yín gbogbo yín. dánwò má dá wa aláṣì mi lágbàdá olúwa má fi ikú ọmọ bá mi wí
kó wá sọ pé ó fi gbìn dánwò ni olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá. Olúwa má fi kó ọmọ bá mi wí. gbogbo ẹ̀yin ìyá wa alágbá bíbá yìí àbá àṣùgà ẹ má bọ̀ báyìí ká ṣàdúrà fún yín afẹ́ jókòó ni mí náà fẹ́ jókòó. ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá. olúwa má fi kú ọmọ báyìí wí kó wá sọ pé ó fi gbìn dánwò ni olúwa má fi kú ọmọ ṣàdánwò. bàbá ọba má dá wàhálà sí i. àbá ṣúgà alásìkò ni wọ́n. Olúwa má fi kó ọmọ bá mi wí. gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ kánópì ẹ dákun ẹ bá náwó sí àfọwọ́ ṣúgà. Olúwa má fi kó ọmọ ṣàdánwò. ẹ bá náwó sí àfọwọ́ ṣúgà. wàhálà sí mi lágbàdá. ó dáa nígbà tẹ́ ti náwó ọ̀hún ó ń bọ̀ tẹ́ ẹ bá fẹ́ ikú fún ṣúgà tẹ́ ẹ fẹ́ ikú ọmọ fún ṣúgà tẹ́ ẹ fẹ́ kí ṣúgà kú ní 100 years sísìn tó bá pé inú ẹ dùn sí ṣúgà àti tí ṣúgà ń ṣe tó fẹ́ kọ́ lọ ń da irú ọjà bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ náà èyí tó ti dá fọmọ tiẹ̀ kó má tù ìwọ náà dìde ǹdè dúró àtẹ̀yìn mánu. bá mi wí kó wá sọ pé ó fi gbìn dánwò ni. olúwa má fi kú ọmọ ṣàdánwò. daniel wọ afáàtọ́ba mo gbọ́ owó tó mú jáde gbogbo ọmọ tó bí ni kò dá ọmọ tó bí látòkè délẹ̀ daniel sí pé ọlọ́wọ́ gbogbo ọmọ tí mo bí má jẹ́ fi wọ́n ṣàwátì má jẹ́ kí kan ṣerú kan nínú wọn àfọwọ́ Kọmọrùdín ṣúgà ni kó wá fi lé ọlọ́run má jẹ́ kí wọ́n jábọ́ láláì má wá bọ̀ bẹ́ẹ̀ má bọ̀ gbogbo ẹ̀yin tẹ́wà lábẹ́ kánópì má bọ̀. bá mi wí kó wá sọ pé ó fi gbìn dánwò ni olúwa má fi kó ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá olúwa má fi kó ọmọ bá mi wí kó wá sọ pé ó fi gbìn dánwò ni olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbàdá. má pa tèmi má pa tí kò wá o. má pa tèmi má pa tí kò wá. mo yàn dá yín má pa tèmi má pa tí kò wá o. má pa tí kò wá. ọmọ tó fún mi táyé mọ̀ mi mọ̀ má pa tèmi. بسم الله الرحمن الرحيم آمين بسم الله الرحمن الرحيم آمين اللهم يا من أسأل الجميل آمين وستر القبيح آمين ولم يقصب الجريرة آمين ولم ياتك الستر آمين ويا عزيم العفو آمين ويا أحسن التجاوز آمين ويا واسع المغفرة آمين ويا باسط الإبرام آمين ويا سامع كل النجوى آمين gbogbo ẹ̀yin lọ́lá ẹ̀yin lọ́lá ẹ̀yin lọ́lá gbogbo ẹ̀yin bàbá tẹ́ dá fáwọn ṣúgà lóhùn látòrí alájùwà anad ẹ̀ ní padà sẹ́yìn ẹ̀ ní mọ̀ ìbànújẹ́ ẹ̀ ní rí nira ọlá níbo Muhammad ọlá fatiha bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na abdu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المكتوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله alájùwà anad kò sí wọn ní change lọ́wọ́ ni àmọ́ gbogbo tí ń jẹ́rọ̀ owó àdúrà wa yóò tẹ̀ wá lọ inshallah wala subhana rabbika بالعزة عما يصفون وسلام على المرسلين